gbogbo ẹ̀yin lólùfẹ́ fíìmù IKEOLA ẹ click lórí subscribe button tí ń bẹ lábẹ́ fídíò yìí mo dẹ̀ kí n káàbọ̀ sórí ìkànnì lẹ́ẹ̀kan sí i ṣé rí subscribe button tí ń bẹ lábẹ́ fídíò tí a ní kí ẹ tẹ̀ yìí àwọn tí wọ́n bá fi lè tẹ̀ ló máa lè tètè láǹfààní láti lè máa jẹ́ first person tí yóò kọ́kọ́ máa rí fíìmù wa múvì wa fídíò wa pẹ̀lú àwọn sinimá wa lóòrèkóòrè ọjọ́kíjọ́ ìgbàkígbà àti àsìkò yìí kóhùn ká gbé jáde sórí YouTube channel ìdí nìyẹn tá a sọ fún ẹ̀yin olólùfẹ́ wa káàkiri àgbáyé lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbàlagbà pé kí ẹ gbìyànjú kí ẹ tẹ subscribe button tí ń bẹ lábẹ́ fídíò torí pé subscribe button tí ń bẹ lábẹ́ fídíò ta ní kí ẹ tẹ̀ yìí ọ̀fẹ́ ni wọn ò ní jáwé yín o ẹni tó bá ti fi lè tẹ̀ ló máa lè tètè jẹ́ first person tí yóò kọ́kọ́ máa rí fíìmù wa ní ọjọ́ kíjọ́ tí a bá fi lè gbé jáde sí orí YouTube channel ẹ ṣeun tẹ́ǹtẹ́ ti gbọ́ wa lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbàlagbà ojú tẹ fi ń wò wá ojú náà kò máa ní fọ́ èdè tẹ fi ń gbọ́rọ̀ tí a sọ ní etí náà kò máa ní di láṣẹ Èdùmàrè ẹ bá gbàgbé mo ti sọ fún yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé tẹ bá mọ̀ pé fẹ́ jẹ́ ní lákòókò tó fẹ́ kọ́kọ́ máa rí àwọn fíìmù tí àwọn òṣèré tẹ fẹ́ràn wà ń bẹ gẹ́gẹ́ bí Odunlade Adékọ́lá Apákòfò Kẹ́mi Àmàpésìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ tẹ subscribe tó wà lábẹ́ fídíò yìí ọ̀fẹ́ ni o ó dàbọ̀.